Aláròyé máa wí o. Nítorí wàhálà àwọn ajínigbé, èyí lòfin tuntun tí Mákindé fi lélẹ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́. Nítorí ìjínigbé tó ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́nu lọ́ọ́lọ́ yìí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti fi gbèdéke sí ìgbòkègbodò àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Ìkéde yìí wáyé lọ́fíìsì gómìnà tó wà l'Ágòdì nìbàdàn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2026 yìí. Nínú òfin tuntun ọ̀hún ni gómìnà Mákindé ti ṣe é léèwọ̀ fáwọn ọlọ́kadà láti máa jáde láì jẹ́ pé aago 5:30 ìdájí tí ìlú, bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ máa kọjá aago 10:30 alẹ́ níta. Ìyẹn ni pé láàrin aago 5:30 ìdájí sí aago 10:30 alẹ́ làwọn ọlọ́kadà gbọdọ̀ máa ṣiṣẹ́ báyìí lọ́yọ̀ọ́. GSM gẹ́gẹ́ bí wọ́n ṣe tún máa ń pe gómìnà náà ṣàlàyé pé òfin ọ̀hún kì í ṣe láti fìyà jẹ aráàlú bí kò ṣe fún àǹfààní wọn. Ó ní nítorí ààbò gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ọ̀hún ṣe gbé e kalẹ̀, pàápàá láti dènà ìṣẹ̀lẹ̀ ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ ọ̀hún láìpẹ́ yìí, ọkùnrin tó ń dupò ààrẹ Nàìjíríà lórúkọ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM yìí sọ pé akitiyan ń lọ lọ́wọ́ láti gba àwọn èèyàn náà sílẹ̀. Ó wáá fi àwọn ará ìpínlẹ̀ náà lọ́kàn balẹ̀ pé láìpẹ́ láì jìnnà níjọba yóò yọ àwọn èèyàn náà kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ wọn ni wọ́n tún jí méjì nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ CRIN gbé nìbàdàn kó tóó di pé wọ́n tún jí àbúrò olóyè Adébáyọ̀ Adélábù tí í ṣe mínísítà tẹ́lẹ̀ fún ohun àmúṣagbára nílẹ̀ yìí pẹ̀lú àwọn ọmọkùnrin rẹ̀ méjì gbé. Gbogbo àwọn tí wọ́n jí gbé wọ̀nyí ni wọ́n sì wà nígbèkùn àwọn agbésùnmọ̀mí títí tá a fi parí àkójọ ìròyìn yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.